ẹ wo bàbá Tinubu ìlú ò dáa ẹ máa ṣe fídíò kó mọ kàn wọ́n lára ìlú ò dáa ìyà ń jẹ àwọn èèyàn ebi ń pa àwọn èèyàn ìlú ò dáa ṣùgbọ́n ẹ̀yin ò lè mọ̀ ẹ máa ṣe fídíò kó mọ kàn wọ́n lára ẹ máa ṣe rẹ̀ kó mọ kàn wọ́n lára tó ráwọn tó rí gbà àwọn tó rọgbà yí àwọn pírẹsidẹ́ǹtì yẹn gangan ká ìka ni wọ́n. Babalado lẹ́rí tó ń fọ̀rọ̀ ránṣẹ́ sí president Tinubu pé ìlú ò dá o ìlú ò fararọ ara ní àwọn èèyàn oúnjẹ ti wọ́n kódà báàgì ráìsì kan ti di 64,000 naira báyìí. Babalado ní gbogbo nǹkan ló ti gbówó lérí o. Babalado pariwo pé kí president Tinubu kí wọ́n ṣe nǹkan o kí wọ́n gbéra sọ pé gbogbo àwọn tó yí wọn ká sycophant ló pọ̀ jù nínú wọn tinú wọn náà ń bá kiri nǹkan tó máa benefit wọn nìkan náà ni wọ́n ń ṣe. Ó ní kí gbogbo àwọn èèyàn àwọn bloggers pátápátá pé kí wọ́n máa ṣe pé àwọn ti make owó tiwọn pé káwọn náà dá sọ̀rọ̀ nítorí pé ẹni tí a rò pé kò kàn lénìí ó má lè kan ẹlòmíì lọ́la tó jẹ́ pé a padà wá kàn ó. Ó ní ó fọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí gbogbo àwọn blogger pé wọn ò pressurize president Tinubu tó kódà gbogbo ọ̀rọ̀ yìí ló kan gbogbo àwọn tó wà lókè òkun nítorí àwọn ọmọ Nàìjà wọ́n máa pressurize wọn máa disturb wọn fowó. Ó ní àfi kí ìjọba Tinubu kí wọ́n wá nǹkan ṣe. Ó ní bàbá Tinubu ẹ wò ẹ tètè wá nǹkan ṣe bó bá jẹ́ bọ́dà lẹ́ máa ṣe. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ yìí fúnra yín látẹnu Babalado. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Ẹ gbọ́ ohun líle tí Babalado fẹ́ ránṣẹ́ sí bàbá Tinubu lórí ọ̀rọ̀ bí Nàìjíríà ṣe rí tí gbogbo nǹkan wọ́n lọ́tún tó wọ́n lósì ẹja gbọ́. àsìkò àti election ti tán mélòó náà àwọn gọ́ọ̀mẹ̀ntì yẹn ló ń rìn lójú ọ̀nà ẹ wá róbì wọ́n mọ̀ pé ìyà ń jẹ wá to some extent. ìyà ń jẹ aráàlú bàbá ìlú ò dá mọ́ ìlú ò fararọ ẹ máa ṣe fídíò yìí kí ló dé wá mú kẹ lé gbogbo ẹ kókókókókókó ara ní aráàlú ráìsì ò ṣe ń rà ẹ̀wọ̀ ò ṣe ń rà gààrí tó mọ mẹ̀kúnnù tálíkà tátún máa ń rọrí mọ́ ipé ebi ń pa wá ọjà lọ mú gààrí àti kúlí tó bá dalẹ̀ káwé ìpa fùfú gààrí ò ṣe ń rà gààrí ò ṣe ń mu pẹ̀lú 300 naira lámúgbádùn mọ́. What are we now saying yẹn dẹ̀ ní ká dákẹ́ kán mọ́ bá pa wá tí nǹkan kan wà tó ń pààyàn tó ju poverty lọ nǹkan kan wà tó ń pààyàn tó ju ebi lọ. As a citizen of this country, what are we people benefiting from this government? àmọ́ pé yín kọ́ lè ba gbogbo ẹ̀ jẹ́ ṣùgbọ́n at the same time you have to do something baba. Ẹ ti ẹ̀ ṣe nǹkan kan dáàró fi dẹ̀mẹ̀kúnnù àwọn òṣòro ń pa palliative tó bá jẹ́ bọ́dà lẹ́ṣì tó bá jẹ́ price control lórí gbogbo ohun tá à ń rà lẹ́ṣì àwọn ò bá yín já lórí ọ̀rọ̀ epo. Mọ̀mọ́ làwọn èèyàn ń paṣọdún báyìí o bẹ́ẹ̀ ni ẹni tó bá tiẹ̀ rẹ̀ jara gan-an a máa dúpẹ́ ni ká má tí wàá sọ ọ̀rọ̀ ìdíyẹ àbí tọ́kì ọ̀rọ̀ ló ń jábọ́ láti ọ̀dọ̀ Babalado yìí sí ààrẹ Tinubu Bola Tinubu. Christmas ló ń bọ̀ èkó mọ́tì ẹ̀ lè rí traces pé Christmas ń bọ̀ níta adìrẹ 2,500 ẹni tó bá ra ìdìrẹ 5,000 gbà kan ó bá mọ́ ni adìrẹ mo ná adìrẹ wọn ní 15,000 naira kíkọ́ ọmọ Nàìjíríà kó má lè dùn àwọn ọmọ ẹnu ẹ̀dẹ̀ ń wo fídíò yẹn ẹ̀dẹ̀ lè ṣí ẹ̀rẹ̀ kó mọ̀ kàn wọ́n lára àbí bílù yìí ṣe rí òkè èmi fẹ́ pawó torí ẹ̀ ló jẹ́ kí n ṣe fídíò tí mo ṣe gbogbo ẹ̀yin bloggers olórí burúkú yẹn èmi ò sọ̀rọ̀ ń pa Tinubu aṣíwájú bloggers gbogbo wa tó yẹ ká pressurize ìjọba díẹ̀ ẹ já dúró lé wọn lọ́rùn ká béèrè ní tá a fẹ́ àjájọwọ́ báyìí la fi ń sọ̀yà ọ̀rọ̀ gbogbo ìlú ni tára ò bá di ọmọ Nàìjíríà àwọn èèyàn wa relatives wa àwọn brothers and sisters wa father and mother wa tó dráfù lọ sí diaspora aró lè di àwọn náà tára bá ní ọmọ Nàìjíríà ò mọ̀ fara ní wọn torí wọn ò mọ̀ béèrè owó tí ó sì lọ́wọ́ wọn torí ẹ̀ wọ́n ṣe ní tàbá ní kó kàn wá o à ò lè sọ tàbá ní kó kàn wá o lè kẹ́ ẹni tó kàn wá o láàfin ní o lè kẹ́ ẹni tó kàn wá láàfin ní ká má fún tí ò dá kan èèyàn kan o lè kàn ọmọ làkejì kó kàn ẹni sẹ́ ẹ̀yin yẹn mọ̀ ṣí ẹ̀ fídíò ìkẹ́ gbọ́ síwájú sí i. Bàbá Tinubu ẹ kálẹ́ a kí yín kú iṣẹ́ ẹ kú gbìyànjú a mọ̀ pé gbogbo ohun tó bàjẹ́ orí yín kọ́ ló ti bàjẹ́ o
a mọ̀ pé yìí náà ń gbìyànjú pé kó lè dáa bọ̀ bàbá Tinubu ṣé ká sòótọ́ ọ̀rọ̀ fún yín ara ni àwọn èèyàn ṣùgbọ́n ẹ̀yin ò lè mọ̀ ebi ń pa àwọn èèyàn ṣùgbọ́n ẹ̀yin ò lè mọ̀ nǹkan tó yẹ káwọn administrator yìí máa àwọn ìgbìmọ̀ àwọn tẹ́jọ wà tó yẹ kọ́ mọ̀ já yín tán wọn ní sọ fún yín torí pé kálukú ń jà du àpò ẹ̀ bàbá Tinubu a kí yín kú iṣẹ́ a kí yín kú gbìyànjú bọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo anything gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá máa ṣe tára bá máa fi dẹ ìlú bàbá ìnira ìpọ̀ most of bloggers olóyìn burúkú pọ̀ nù wọn torí wípé wọ́n ń jẹ wọ́n ń yó kálukú wọn wá ń lùlù bámúbámú ni mo yó èmi rò bẹ́bí ebi ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan ẹ yẹ kí n sọ kíní kan fún yín o tá lọ bá bọ tá lọ bá lọ àbọ̀ ń bọ̀ tá bá ní kó kàn wá ó lè kẹni tó kàn wá gbogbo wa ló kàn àtẹni tó wà lábúrò àtẹni tó wà Nàìjíríà. tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Babalado yìí o bàbá sọ pé kò kàn wá táwọn bloggers ní kò kà wọ́n táwọn èèyàn sọ nǹkan kan ẹ̀rí kò sígbà tí ò ní padà wá kan gbogbo èèyàn gbogbo yín lẹ sọ pé ẹ̀yin ló kàn tó ó ti wá kàn yín báyìí o kí lè ròyìn nípa ìjọba tó wà ń ta báyìí pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí kódà Babalado sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọdún kérésìmesì pé ìgbà kérésìmesì báyìí pé gbogbo àti máa ṣe pọ̀pọ̀ ṣìṣì jingle bell gan kò sẹ́ni tó gbọ́ bóyá jingle bell gan ṣì ń dún jingle bell ò dún mọ́ nítorí gbogbo nǹkan ló wọ́n kí lè ròyìn drop your comments remember to like share and follow us thanks for watching.